الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل، إليني الدرس 21. الدرس 21 لاتن ترى دروس اللغة العربية لغير الناطقين بها أباكيني. الدرس 21 ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kọkànléní ogún, nọ́mbà 21. Eléyìí ní tí a fẹ́ kà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa jẹ́ mùrọ́jáà, yóò máa jẹ́ revision fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan tó ti rí kọjá, yóò máa jẹ́ revision fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan tó ti rí kọjá. Madrasati madrasati, ilé ẹ̀kọ́ mi, my school. Hadhihi madrasati, ilé ẹ̀kọ́ mi rèé, this is my school. Hiya qaribatun min al-masjidi, ó súnmọ́ ilé. Hiya madrasatun kabiratun, ó jẹ́ ilé ẹ̀kọ́ tó tóbi. Laha thalathatu abwabin, laha thalathatu abwabin, ó ní ilẹ̀kùn mẹ́ta. Abwabuha maftuhatun al-ana, àwọn ilẹ̀kùn rẹ̀ wà ní ṣíṣí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ilẹ̀kùn rẹ̀ wà ní ṣíṣí sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Abwabuha maftuhatun al-ana, àwọn ilẹ̀kùn rẹ̀ wà ní ṣíṣí lọ́wọ́lọ́wọ́ báyìí. Fil madrasati fusulun kathira, àwọn yàrá ìkàwé tó pọ̀ ló wà ní ilé ẹ̀kọ́ náà. Hadha fasluna, yàrá ìkàwé ti wà lélẹ́yìí. Wa huwa faslun wasi'un, wa huwa faslun wasi'un, ó sì jẹ́ yàrá ìkàwé tó fẹ̀. Fihi nafidhatani kabiratan, ó ní fèrèsé méjì tó tóbi, ìyá wíńdò méjì tí ó tóbi. Iná ní yàrá ìkàwé wa ní kíláàsì wa. Wa fihi makatibu wa karasiyyu, ó sì ń bẹ nínú rẹ̀ àwọn tébù, àwọn tábìlì àti àga ìjókòó, àwọn tébù àti chairs. Wa fihi sabburatun kabiratun, chalkboard tó tóbi ó sì wà níbẹ̀. Bọ́ọ̀dù tó tóbi ó wà nínú kíláàsì wa. Hadha maktabul mudarrisi, eléyìí ni tébù olùkọ́. Wa dhaka kursiyyuhu, ètò wà lọ́ọ̀kan yẹn sì ní chair rẹ̀, ìyẹn chair olùkọ́. Wa tilka makatibu tullabi wa karasiyyuhum, àwọn ilé tó sì wà lọ́ọ̀kan yẹn, àwọn ní tébù àti chair àwọn students. Maktabul mudarrisi kabirun, maktabul mudarrisi kabirun, tébù olùkọ́ tóbi, tébù olùkọ́ ó tóbi. Wa makatibu tullabi saghiratun, àwọn tábìlì àwọn akẹ́kọ̀ọ́ sì kéré, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ó máa ń rí ní àwọn schools. Fi faslina 'asharatu tullabin, ó bẹnu yàrá kàwé wa ọmọ akẹ́kọ̀ọ́ 10.
akẹ́kọ̀ọ́ mẹ́wàá ló wà nínú kíláàsì wa. wahum min biladin mukhtalifatin wọ́n sì wá láti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀, ìlú oríṣiríṣi náà ni wọ́n ti wá. hadha muhammadun, muhammadu leleyi, wa huwa min al-yaban, ó wá láti japan. wa hadha khalidun, khalidu sì leleyi, wa huwa min as-sin, ó wá láti china. wa hadha ahmadu, ahmadu leleyi, wa huwa min al-hindi, láti india ló ti wá. wa hadha ibrahim, ibrahim leleyi, wa huwa min ghana, وهو من غانا، ولات غانا. وهذا إسماعيل، إسماعيل للي، وهو من نيجيريا، ولات نيجيريا. وهذا يوسف، يوسف تللي، وهو من إنجلترا، وهو من إنجلترا، ولات إنجلاند. هذا بيروم، بيروم لليو، وهو من تركيا، وهو من تركيا، ولاتي تركي. وهذا عمار، عمار للي، وهو من ماليزيا، ولاتي ماليزيا. وهذا علي، علي للي، وهو من أمريكا، ولاتي أمريكا. وهذا أبو بكر، أبو بكر للي، وهو من اليونان، ولاتي غريك، ولاتي غريس، ولاتي غريس. هم من بلاد مختلفة، بقوة ولاتي الوطني. ولغاتهم مختلفة، أويدي وأطاطناسني. وألوانهم مختلفة، أو وناسني قال راوا، هنا أطاطني is different. ولكن سمو دينهم واحد، أيوكا لسيوا، لسيوا كان كناني إسلام يبونشي. وربهم واحد، الولد عوانا أيوكا سوسون. ونبيهم واحد، anabi wọn náà ọ̀yọ̀kan ni anabi wọn tí wọ́n ń tẹ̀lé, ọ̀yọ̀kan náà ni. wa qiblatuhum wahidatun, qibla wọn, ibùdójúkọ wọn náà ọ̀yọ̀kan ṣoṣo ni. hum muslimun, mùsùlùmí ni wọ́n. wal muslimuna ikhwatun, àwọn mùsùlùmí sì ni ọmọ ìyá ni wọ́n. hadha mudarrisuna, olùkọ́ wa lélẹ́yìí. ismuhu sheikhu bilalun, orúkọ wọn ni asheikhu bilal. وهو من المدينة، ولات مدينة. وهو رجل صالح، يارسني وكنيرني. نحن نحبه كثيرا، أو النفع لقلقه، النفع ولقلقه. سليني تيافي كاني تيا كاني نو إدان لكوي. يبا يسوي كيني لو جه، ó jẹ́ revision fáwọn kan tó ti rí kọjá. wọ́n làwọn kan tá a fẹ́ revise níbẹ̀, ó yẹ kó ti hàn sí ọ̀pọ̀lọpọ̀ wa náà lọ́yọ̀ kọ̀ọ̀kan. ṣùgbọ́n nǹkan aláwọ̀kọ́ tí a kọ́ mú òun náà ni demonstrative pronoun, asmaul ishara lil qaribi al mudhakkar. demonstrative pronoun, àbí ká sọ pé asmaul ishara lil qaribi al muannath. demonstrative pronoun fún nǹkan tó súnmọ́ wa tó jẹ́ abo, òun ni hadihi, hadihi madrasati, hadihi madrasati. bákan náà a tún rí hadihi naam, rẹ̀ pé hadihi ọ̀yọ̀kan tí ó wà níbí iná nìyẹn. so almuhim, iná ọ̀kan tí a kọ́kọ́ tàbí táwọn kọ́ bá pàdé nínú ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀lẹ́ hadihi,
ìtàsímọ́ ń lò fún òun ó jẹ́ ọ̀rọ̀ atọ́ka demonstrative pronoun fún nǹkan tí ó súnmọ́ wa tó jẹ́ abo òun la máa ń lo hadhihi fún. So a máa gbọ́ yí pé ibi tẹ́ni yìí ti ń sọ̀rọ̀ inú ọgbà ilé ẹ̀kọ́ wọn ló wà, kì í ṣe pé òun wọlé ẹ̀kọ́ lókèrè bí kì í ṣe pé inú ọgbà ló wà. Naam. Tàbí iwájú rẹ̀. So lẹ́yìn náà bákan náà tá a tún kọ́ tá a tún revise òun náà ni asma'u al-ishara lil qaribi al-mudhakkar demonstrative pronouns fún in tó súnmọ́ wa tó jẹ́ akọ òun ni هذا هذا فصلنا هذا فصلنا هذا مكتب المدرس هذا مكتب المدرس. so bí eléyìí bó ṣe rí náà nìyẹn. So lẹ́yìn náà nínú tí a tún kọ́ ń bẹ̀ wọ́n ni asmaul ishara lilba'idi almudhakkar asmaul ishara lilba'idi almuannath rada asmaul ishara lilba'idi almuannath ọ̀rọ̀ atọ́ka demonstrative pronoun fún nǹkan tó jìnnà sí wa tó jẹ́ abo òun ni kí n tilka makatibu at-tullabi tilka makatibu at-tullabi. فلي أسماء الإشارة للبعيد المؤنث ناني أراتك فنكتي أجنا سوا تجابو إذا كجرنا أسماء الإشارة للبعيد المذكر أسماء الإشارة للبعيد المذكر يبي وذاك كرسيه وذاك كرسيه بكنا ذلك ذلك وأنا بكمنا. نعم المهم أليس ذلك مكتب المدرس بتعتلو هذا أليس ذلك مكتب المدرس بكنا. نعم بكنا إنه تعتقى أنياء المتكلم ياء المتكلم ياء أن تنصره يا أن تنصره هذه مدرستي هذه مدرستي إليني إلي قومي يا المتكلم للي عليه الصلاة تلك حقيبتي تلك حقيبتي باقي مني إلي باقي ملوى لوكايا هؤلاء أصدقائي هؤلاء أصدقائي أرامي العويلين إلي يا المتكلمين possessive pronoun إنا للي possessive pronoun إنا ni wọ́n ń pè. So inú kàmí tá a tún kọ́ bẹ̀ òun ni dọ̀míru aljam'i almutakallim dọ̀míru aljam'i almutakallim pronoun àwọn tí wọ́n pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ pronoun àwọn tí wọ́n pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kí ni hadha fasluna hadha fasluna náà yìí pronoun àwọn tí wọ́n pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ni pronoun àwọn tí wọ́n pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ni tí wọ́n ń sọ̀rọ̀ nípa ara wọn kò báyìí pé nìkan náà ló ń gbẹnu wọn sọ̀rọ̀ ló sọ pé kí ni hadha fasluna yàrá kàìwá ilé wa hadha mudarrisuna hadha mudarrisuna olùkọ́ wa lélẹ̀ olùkọ́ wa iná ni eléyìí naam lẹ́yìn náà ضمير الغائب
للمفرد المؤنث. للمفرد المؤنث. pronoun الغائب pronoun third person. لا حول ولا قوة. pronoun third person fún ẹni tí ò sí pẹ̀lú wa tó wá jẹ́ abo àbí nǹkan tí ò sí pẹ̀lú wa àbí nǹkan tó jẹ́ third person third in tá ń rí fàásì tí ò sí pẹ̀lú wa nǹkan tá ń rí fàásì tí ò sí pẹ̀lú wa so dọ̀míìrù rẹ̀ tó bá jẹ́ abo òun ni hiya. hiya it is. هي قريبة من المسجد. It is close to the mosque. هي مدرسة كبيرة. It is a big school. So eléyìí pronoun al-ghaib inan ẹni tí ó sì pẹ̀lú wa tá à ń rí fàásì àbí nǹkan tí ó present iwájú wa tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó wá jẹ́ abo òun ni hiya. Bákan náà ààrẹ náà ni láha. láha láha abwabuha. Gbogbo ha yìí òun rí fàásì kìíní òun rí fàásì nǹkan kan tó jẹ́ mu'annath tí ó sì pẹ̀lú wa náà. So bákan náà في المقابل إذا كجرة هوني ضمير الغائب المفرد المذكر لورا أبي pronoun nǹkan tí ó sì pẹ̀lú wa àbí ẹni tí ó sì pẹ̀lú wa tó jẹ́ ọ̀yọ̀kan tó sì jẹ́ akọ òní huwa. huwa وهو فصل واسع. وهو فصل واسع. bákan náà فيه هاي أرارنا ضمير الغائب للمفرد المذكر إذن فيه نافذتان كبيرتان. وفيه وفيه وهاي أقبل سبي مديرنا أن ضمير ينان مكان وهو من المدينة اسمه الشيخ بلال وهو من المدينة. وهو من المدينة وهو رجل صالح. نحن نحبه كثيرا. نحبه هاي. نعم. إليه تطوات ليه من كتياما كوني به أوني ضمير الغائب للجمع المذكر. ضمير الغائب للجمع المذكر أتي المؤنث هنا. نعم المذكر لسان نشوف براتون كالواني به. نعم المذكر لسان به. ضمير الغائب pronoun third person للجمع فو أو تيوكبو لاكو. فو أو تيوكبو لاكو ضميره ولكن هم وهم من بلاد مختلفة. so هم ضمير الغائب pronoun pronoun ni fún in tí ó sí pẹ̀lú wa tí ó jẹ́ akọ tó sì jẹ́ nǹkan tó pọ̀ lákọ òun la máa ń lo hum yìí fún. hum min biladin mukhtalifatin. bákan náà níbí iná wọ́n mention pé karasiyuhum wa karasiyuhum makatibu tullabi wa karasiyuhum. naam. bákan náà naam okay
mo ti máàkì eléyìí lẹ́ẹ̀kan hum yìí kó máa pẹ́ ibi tí mo lò ó sí ibi tí mo ti mention rẹ̀ òun ni dọ̀míru al-ghaib lil-mufrad al-mudhakkar lil-mufrad al-mudhakkar kì í ṣe hum lil-jam'i al-mudhakkar náà tó bá jẹ́ pé tí mo mention tí mo máàkì hum yìí fún àbí tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ tí mo mention rẹ̀ fún níbi hum min biladin mukhtalifatin yìí òun ni ibi tí mo ti ń sọ̀rọ̀ nípa damirul ghaib lil mufradil mudhakkar mistake ni eléyà tàbí kì í ṣe pé damirul ghaib lil jam'il mudhakkar iná ni hum yìí iná ló wà fún karasiyyuhum hum min biladin mukhtalifatin hum min biladin mukhtalifatin lughatuhum مختلفة وألوانهم مختلفة لكن ولكن دينهم واحد وربهم واحد ونبيهم واحد وقبلتهم واحدة هم مسلمون هم مسلمون bí eléwo ṣe náà ni lẹ́yìn náà nǹkan míì tí a tún kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí àbí tí a tún revise nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni man'ut àti naat adjective àti noun tó qualify tí adjective yẹn qualify bí láti rí eléyìí bí tá a ti rí òun ni first line náà hiya madrasatun kabiratun madrasatun kabiratun madrasah yóò máa jẹ́ khabar kabiratun yóò máa jẹ́ naat ومنعوت من مدرسة نعت ومنعوت هكذا في المدرسة فصول كثيرة في المدرسة فصول كثيرة فصول إما جاء مبتدأ مؤخر إليه كلتي ينبي سواء رب إليه مبتدأ مؤخر مرفوع كثيرة وما جاء نعت وما جاء adjective فصولي في المدرسة وما جاء خبر أتبابيلو nǹkan mẹ́ta tó kọ́ wọn ni possessed àti possessor nǹkan mẹ́ta ṣe ní revision wọn ni possessed àti possessor mudaf àti mudafun ilayhi mudaf wa mudafun ilayhi mẹ́ta ti rọ wọn ni kí ni thalathatu abiwabin thalathatu abiwabin mudafun thalathatu abwab mudafun ilayhi makatibu tullabi مكاتب مضاف الطلاب مضاف إليه بكنا وكمنا أبوابها مضافة مضاف إليه نان أبوابها مضافة مضاف إليه فصل ناينة مضافة مضاف إليه أتبابلو إنه كمي تياتون ريش قانين دان لكي يتاشي نري بشغني مبتدأ أتي خبر المبتدأ والخبر بتاعتي على كوكو لي هذه مدرستي هذه مدرستي مضافة مضاف إليه مبتدأ خبر مبتدأ خبر هي قريبة هي قريبة مبتدأ خبر نانية مبتدأ خبر نانية بكنا أبوابها مفتوحة أبواب مبتدأ مفتوحة أو خبر ذاك كرسيه ذاك كرسيه نعم بيشريناني إلي إليك تعالى إما وانفاني تبانكا إلي نجلك تعالى به وبتتنا و إنت تان ريفايسون دالكوين أموني أوكي بيا إليك جيلا نجي إليك جيلا نعم إليك تعالى إليك تعالى نعم أموني المثنى تاتي قاسواجو نافذتان كبيرتان أساك مثنى أو نيوني عليكم ألف أتنون لي نافذتان كبيرتان نعم إنو كتاتو كو
tá a ṣe ní revision ní al-adadu òǹkà al-adadu tí a kọ́ láìpẹ́ tí ó ti pẹ́ púpọ̀. Thalathatu abawabin. Thalathatu abawabin. Ilẹ̀kùn mẹ́wàá. Ilẹ̀kùn mẹ́ta rárá. Ilẹ̀kùn mẹ́ta. Thalathatu abawabin. Ilẹ̀kùn mẹ́ta. Adadu nìyẹn. Yẹ́ bá ṣàlàyé pé al-adadu láti òǹkà láti thalatha láti mẹ́ta sí dórí mẹ́wàá. يخالف المعدود في التذكير والتأنيث yóò máa yapa in tí a ń ṣe òǹkà rẹ̀ níbi ìjẹ́ akọ àti abo. Tí n tá ń ṣe òǹkà rẹ̀ bá jẹ́ akọ, òǹkà ó jẹ́ abo. Tí n tá ń ṣe òǹkà rẹ̀ bá jẹ́ abo, òǹkà ó jẹ́ akọ. عشرة طلاب في فصلنا. عشرة طلاب. إلينا العدد هنا 10 طلاب. لينا إن تحت كوني حروف الجر. حروف الجر. نعم، حرف الجر في فصلنا في المدرسة. هم من بلاد مختلفة. من بلاد مختلفة. من حرف جر، بلاد اسم مجرور. بإلي بشريناني إلي نقاري الدرس الحادي عشر، الحادي والعشرون. الدرس الحادي والعشرون. والله تعالى أعلى وأعلم. سبحان استغفر الله العظيم. كنت قاري سبه أتي بصوري تمارين. لا حول ولا قوة إلا بالله. تمارين. أجب عن الأسئلة الآتية. dáhùn àwọn ìbéèrè tó ń bọ̀ yìí. Answer the following questions. أين هذه المدرسة؟ بو ní ilé ẹ̀kọ́ yìí wà. كم بابا لها؟ ilẹ̀kùn mélòó ló ní؟ أمغلقة أبوابها الآن أم مفتوحة؟ sáwọn ilẹ̀kùn rẹ̀ wà ní ṣíṣí ní báyìí ni àbí ó wà ní títì? sáwọn ilẹ̀kùn rẹ̀ wà ní títì báyìí ni àbí ó wà ní ṣíṣí? So kí a kà báyẹn kí a sì dáhùn rẹ̀. ضع علامة صحيح أمام الجمل الصحيحة، وهذه العلامة أمام الجمل التي ليست صحيحة. wọ́n ní kó fi àmì yìí máàkì yìí kó fi síwájú àwọn sentences tó bá correct. kó wá fi àmì eléyìí wrong yìí kó fi síwájú àwọn sentences tí ó bá correct nínú tí wọ́n sọ yìí. madrasati qaribatun min al-matar. ilé ẹ̀kọ́ mi súnmọ́ airport. لها 3 أبواب. أني إلكم متى أبوابها مغلقة الآن أو لكم رواد تتباي. مكاتب الطلاب كبيرة أو تابلي أو كتبي. مكتب المدرس كبير. تابلي الكتبي. في فصلنا 10 طلاب. أكاكو ميوالو أنه إذا يراك بواحد سواتي بيلو. عمار من اليونان. عمار láti Greece ṣe bẹ́ẹ̀ lórí. بيرم من تركيا. بيرم ولا تركيا. يوسف من ماليزيا. يوسف ولا ماليزيا. مدرسنا من المدينة. olùkọ́ ولا مدينة ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. aṣèkín amákiẹlọ tàbí kárọ̀ǹkẹ. ẹlẹ́kẹta اذكر البلاد الواردة في الدرس من آسيا وإفريقيا وأوروبا. wọ́n ní kí eléyìí ó bùkátà sí ká search ẹni tí ó bá mọ̀ tẹ́lẹ̀ yóò search ẹ̀ yóò ṣèwádìí nípa rẹ̀ pé dárúkọ àwọn ìlú tó wà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí eléyìí tó bá jẹ́ ní Asia níbẹ̀ ìyẹn kọ́ńtínẹ́ǹtì Asia ó mention rẹ̀ albiladu lati fi Asia ó mention rẹ̀ síbi. eléyìí tó bá láti Áfíríkà tó jẹ́ ìlú Áfíríkà ni a kọ sábẹ́ ìlú Áfíríkà. eléyìí tó bá jẹ́ ìlú Europe nínú àwọn ìlú tá a kà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí pé àwọn akẹ́kọ̀ọ́ yẹn ti wá akọ̀sí abẹ́ Europe bí ó ṣe rí náà nìyẹn. alkalimatul jadida new vocabularies. almaktabu table. makatibu òun ni plural rẹ̀ tables. alkursiyu chair.
jámọ̀ rẹ̀ ní kàrọ́síyù kàrọ́síyù. Cheers. Al-lawnu kọ́lọ̀ jámọ̀ rẹ̀ ní alwan. Al-qiblatu òun qibla ibi tá a máa ń dájú kọ kírun. Dhaka òun náà ní dhalika. Ìjọ kan máa yọ wọn bí pé dhaka o àti dhalika ìkankan náà ní méjèèjì. Walakin so dhaka sì náà sì mọ̀túnmọ̀ rẹ̀ ń pé kí ni a mọ̀túnmọ̀ dhalika ní pé in tó àlọ́hùn yẹn so bẹ́ẹ̀ náà ní ìtumọ̀ dhaka náà. Walakin ṣùgbọ́n o walakin ṣùgbọ́n o bí eléyìí bó ṣe rí náà nìyí. والله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.